Mommy, kí ló ń lé yín lẹ́rìí? Àbúrò mi ni. Wọ́n ló sick wà ní hospital. How many times would they tell you before you know that Nigeria is not? Ó ṣàlàyé pé mi láàárọ̀ yìí náà ni. Ó ní kí n máa bọ̀ ní mọ nǹkan tó ṣẹlẹ̀. Wọ́n jẹ́ ká jọ máa lọ ń gbà yẹn. My dear, má bother. Wọ́n ṣàdúró sílé kí dáàdì lè báyàn kan ní. Bọ̀ ẹ pè mí gbà yín kí lè mọ condition. Okay, máa kọ̀. Ó ṣe. Mommy, ẹ take it. Dámọ̀ràn kan sórí life tá à ń live yìí ó ti sọ mi lè súnmọ́jú lánàá. Mumu not too much. ti kiri oríṣiríṣi mi rò pé nǹkan gidi ni. There are other ways bí mo ṣe rò ọ̀nà mi wà tá lè fi ṣe gbádùn tá lè fi jayé orí wa láì jẹ́ pé bóyá. You be mumu. You think say they wise? Oh, Dele, no problem. Ọ̀nà olótúwà again, tá lè fi jayé. You be mumu. Bẹ́ẹ̀ kò sọ fún mi. Kò sọ́nà mi. The only ọ̀nà tèmi mọ̀ ó wà for now ni pé àwọn òtá ń lò yẹn ká dà sọ́nà. Ìrẹsà. Ìjọ akéré. Just dey play. Ṣé àwọn ọmọ Dey play. àrẹ náà bẹ̀rẹ̀ níta kó? Dey play. Flash line yẹn tó. Apostle we Jẹ́ ká hear move this. sí island. Jẹ́ ká da banana rú. Mi ṣeré o. Are you playing? What type of plane is this? This is playing. Jẹ́ ká lọ sí àwọn Victoria Island. We do keep quiet. Àti ìná bíṣì mi lọ àti ìná ṣé kúrò àwọn wa jẹ bíṣì ni. Jẹ́ ká lọ sí àwọn standard one. They have left you. Jẹ́ ká gbé àwọn ọmọ olójú èdè. Àwọn tó ń ṣe àyà. Tí ẹ bẹ́ ìdí wọn gan dẹrùn. Wà John, ṣé ìyàwó àfẹ́sọ́nà ẹ̀ kò gbẹ́ nímọ̀ràn ni? Kò ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ ni? Tí ò bá bẹ́ẹ̀ sọ̀rọ̀ wá jẹ́ wípé. It is what it is. It is what it is. Mo ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ gidi gan. Àmọ́ tí à ń ṣe oríṣiríṣi. Èmi ti change life mi o, mo ní olùdámọ̀ràn bó ṣe wù mí. Wọ́n dẹ̀ ti bá mi sọ̀rọ̀. Ìgbésí ayé tuntun mo ní mo gbé báyìí. Mo ṣe sọ fún ẹ, other ways wà, ọ̀nà mi wà. Ta lè fi jẹ gbádùn ayé wa. Olùdámọ̀ràn. I know the hear word. I get coconut head. I get big ear. But I know the hear word. Gbádùn. Gbogbo ká tàbí ṣe ó ti fún mi ní estimate ẹ̀ kò ju ká ṣe gbé àwọn alárinrin lọ. Àná ká bá bẹ̀ jẹ́. Bọ́ ìyẹn ò disturb fàájì tiwa. Okay, ọ̀rẹ́ ti yé mi. Ìlú kan náà la méjì, ìlú kankan, ìlú ló ń borùn. Àtọ̀ ìtì. Bí mo ṣe sọ fún ẹ, èmi ti change. Wọ́n ti bẹ́ mi sọ̀rọ̀. Torí ìgbà ọlọ́bí rere. Ayé ò tọ́ bí ọ̀pá àbọ̀n o. Bẹ́ẹ̀ ni ṣe rí ọ̀la ò rí bẹ́ẹ̀ o. Bí òwe bàbá wa kan, ọ̀la ò rí bẹ́ẹ̀ o. Ọ̀la ò rí bẹ́ẹ̀ o. Lélẹ̀ lẹ́nu tiẹ̀. Oge. Hey, my good sister. My one and only auntie. Hey. Auntie mi. Hey, ẹ kàn dán. We are always looking sharp. Auntie mi. Yẹ́rì yìí. Mo máa kó jẹ́ o. Tí mo máa fún mi. Ìwọ tí ẹ wá sílé mi kò má rí nǹkan fẹ́ mú lọ ntí ẹ. Ìwọ kì í mọ̀ kó náà mú nǹkan wá fáǹtì ẹ ni. Ẹ fi yẹn lẹ̀ ṣe bá àǹtí lẹ jẹ́. Mo wò láǹtí òṣì rẹ jọ. Tí ẹ ṣe gbàgbé yẹn náà, ṣé orúkọ tí mo pè é fún? Ṣé o mọ̀ pé mo sọ fẹ́ kí o fẹ́ ṣòkú ìyá bàbá mi? Next month dẹ̀ ni. So ìdí èyí mo fẹ́ ra aṣọ. Lace mo dẹ̀ fẹ́ lò. Lace ó jẹ́ pé ó gara tán ni. Yéèpà! Àǹtí mi o! Ẹ̀gbọ́n mo fẹ́ pé tí n bá wọ̀ lọ́jọ́ yẹn. You be mumu. You think say they wise? President ló ń You are a mumu man. Tèmi náà á máa gara báyìí. Apostle we hear of this. Máa yan báyìí. Ó ṣe àmọ̀ pé mo rí bọ́ọ̀dì fi gbè náà. Àǹtí mi ayé kí n sọ kíní kan fún yín. Ẹ wò, you are at the right place at the right time. Ṣẹ́rí, mú ìjókòó. Earlier we realized this. The earlier every one of you realized it, the better it Tó ẹ pé tẹ́ bá ti wọlé báyìí. Tẹ́lẹ̀ bá ti wọlé báyìí wọ́n wá ní ta lè lè wíṣì bí na wẹ́ṣì fọkàn. Àǹtí mi, ẹ wò, ókè ló ń bá yín sọ̀rọ̀, ẹ fi sítórì ilẹ̀. Mi kọ́ tó wá ṣe ni pé ṣe irú àwọn aṣọ yẹn táwọn
owó ni o. owó tó wà lọ́wọ́ mi bí báyìí bí 35,000 least tó dẹ̀ ga gan ni mo fẹ́. Mumu not too much. Agnes wọ́ọ̀lù gbogbo àwọn ìlú yẹn báyìí kọ́ máa wò báyìí kọ́ máa ṣẹ́jú báyìí kébì náà máa ṣe báyìí kí n máa rìn báyìí kí n máa yan báyìí. kí lẹ pè sìn. àǹtí mi báwo lẹ ṣe máa ń sọ̀rọ̀ báyìí àtijọ́ sọ̀rọ̀ sìn ẹ láwọn aṣọ tó ń sparkle so tó ń bling bling ko ẹ 235,000 kí wetin 35,000 wan do for this matter na 60k so 60k yẹn gan mo ṣì máa bá wọn sọ ni o ọlábùnmọye jẹ́ ń bẹ̀ ni. 60,000 èmi ní 60,000 bọ̀ gbogbo bó ṣe lè wò kórí mo ṣe fàṣọ tó gara dáadáa tó yẹ pé bíi 35,000. You don't trust me again. Are you playing? What type of playing is this? This is playing. ẹ má wulẹ̀ ká 35,000. ẹni tẹ trust ẹ mọ. àǹtí mi tó ṣáàjì mi ò láti ṣì. Where is God? Yeah, welcome. How was your day? Welcome, love. Yeah. Pẹ̀lú ọkọ mi. All right. Mo ń bọ̀ sí i. Jẹ́ sáré dá àbúrò mi lóhùn. Okay. Akego. No need to. Don't run! Take care of yourself. Murife, don't run! Hey, Murife, don't run! Owó ti yọ fún ẹ nínú ẹ envelope white tí mo yọ 20,000 fún ẹnu ẹ pé kò ṣe tó kú ìyá bàbá ẹ ṣọ́ọ̀bù àmì rí yòókù nulẹ̀. Baby, This man. ṣé orí tó owó yẹn mi ni mo ti mú. They have left you there. O ṣe máa di ọyọ ẹ bá mi kó. Baby, wọn kò tẹ̀ ṣẹlẹ̀. Ṣé o pé láti. Fúnkẹ́! ṣùgbọ́n kò yówó aṣọ kò yówó bàtà kò yówó gbogbo nǹkan tí mo àwọn accessory ti máa lò jọ yẹn. Ìsìnkú ọ̀tọ̀. mo wá mú yẹn kébì náà tẹ̀ jọ ni ẹ̀ at least kó lè yẹ mí. Owó wo ló mú? Yìí tó ṣẹ́kù. mo wá wò pé at least. Where is God? mo invite ẹgbẹ́. Ní sùúrù mi ìsọkọ tẹ́ fún yẹn ṣe fún ẹ. Owó ti fẹ́ fi plan future àwọn ọmọ ẹ.